A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé òun yọ ìrànwọ́ lórí epo láti dáàbò bo ìran tó ń bọ̀. Ààrẹ sọ èyí níbi ìfilọ́lẹ̀ ìpàdé ìgbìmọ̀ ọ̀dọ́ National Youth Congress Planning Committee tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá. Níbẹ̀ ni ààrẹ ti fìdí ẹ̀ múlẹ̀ àfojúsùn rẹ̀ fún ìrónilágbára àwọn ọ̀dọ́, bí ó ti sọ gbangba wípé òfin ìjọba wà láti pèsè ọjọ́ ọ̀la rere fún wọn. Tinubu tẹ̀síwájú, ó ní ọ̀pọ̀lọpọ̀ ni kò ní ìgbàgbọ́ nínú yíyọ ìrànwọ́, ṣùgbọ́n lónìí ohun gbogbo ti ń padà bọ̀ sípò, ọ̀wọ́ngógó ti ń wálẹ̀, ìmọ̀ ẹ̀rọ ti ń gòkè àgbà sí i, èyí sì ti pèsè ààyè sílẹ̀ fún àǹfààní lóríṣiríṣi. Ààrẹ ní òun ti fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ wọn, ó ní kì í ṣe fún ọ̀rọ̀ púpọ̀, òun kàn fẹ́ fi dá wọn lójú wípé àwọn ní ìrètí orílẹ̀-èdè, gbogbo ìgbésẹ̀ ìjọba sì dá lórí ọjọ́ ọ̀la. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti sún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí sínétọ̀ tó ń ṣaṣojú gbùgbù Kogi Natasha Akpoti-Uduaghan pè sí ọjọ́ 25 oṣù kẹta ọdún 2025. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí àwọn afẹ̀sùnkàn sọ fún ilé-ẹjọ́ wípé àwọn kò tíì rí ìwé ìpẹ̀jọ́. Akpoti-Uduaghan ni ó kàn sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti béèrè fún àṣẹ láti ṣe ìdáwọ́kọ̀ fún ìgbìmọ̀ olùbáwí láti má ṣe ìwádìí rẹ̀. Nígbà tí ó gbé ìdájọ́ kalẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹta, ní adájọ́ Obiora Egwuatu pàṣẹ kí ìgbìmọ̀ yìí má tẹ̀síwájú nínú ìwádìí wọn, ṣùgbọ́n ní ọjọ́ 6 oṣù kẹta ni ìgbìmọ̀ yìí ní kí Akpoti-Uduaghan lọ rọ́kúnlé fún oṣù 6 lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò àbájáde ìwádìí ìgbìmọ̀. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àgbà amòfin Fẹ́mi Fálànà ti wá ṣe àpèjúwe sẹ̀ríà olóṣù 6 tí ilé aṣòfin fún Akpoti-Uduaghan ní ìpele tí ó ga jùlọ nínú ìwàkuwà ilé aṣòfin, height of legislative recklessness, nítorí àṣẹ ti wá láti ilé-ẹjọ́ tí ó ṣe ìdáwọ́kọ̀ fún ìgbìmọ̀ olùbáwí láti má tẹ́tí sí ẹ̀sùn tako Akpoti-Uduaghan. Fálànà ní wọ́n gbọ́dọ̀ fagilé sẹ̀ríà tí wọ́n dá fún Akpoti-Uduaghan, bí ó ti ṣe àwáwí wípé dídá sẹ̀ríà fún àwọn aṣòfin láàrin ilé ìgbìmọ̀ gbọ́dọ̀ wá sópin lórílẹ̀-èdè. Bí ó ti ṣe àkàwé àwọn ẹ̀sùn ìṣíwájú, lára rẹ̀ ní ti Honorable Dino Melaye àti àwọn aṣòfin 10 mìíràn tí wọ́n júwe ilé fún látàrí wípé wọ́n fi ẹ̀sùn kan agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìgbà náà Diméjì Bánkọ́lé wípé ó lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kéde wípé bí wọ́n ṣe ní kí àwọn aṣòfin yìí lọ rọ́kúnlé ṣe lòdì sófin, illegal and unconstitutional, kí ilé-ẹjọ́ tó wá pa á láṣẹ kí wọ́n san gbogbo owó oṣù àti àjẹmọ́nú wọn tí wọ́n gbẹ́sẹ̀ lé. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti dóòlà àwọn 27 ará ilẹ̀ òkèèrè tí wọ́n jí gbé sínú ilé kan ní agbègbè Ìṣẹ̀rí Ọ̀ṣun, ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn. Hundeyin ṣàlàyé wípé ẹ̀ka iléeṣẹ́ wọn gba ìpè pàjáwìrì distress call láti ọ̀dọ̀ ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ kàn wípé wọ́n de àwọn pẹ̀lú àwọn kan mọ́ inú ilé pẹ̀lú èròǹgbà àti bá wọn wáṣẹ́. Nígbà tí wọ́n máa fi jálẹ̀kùn wọlé ni wọ́n bá àpapọ̀ iye ènìyàn tí ó jẹ́ 27 ará ilẹ̀ òkèèrè nínú ilé. Àwọn kan wá láti Ghana, àwọn mìíràn láti Benin. Hundeyin ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ̀ bóyá ìpínlẹ̀ Èkó ni ìrìn-àjò wọn pín sí tàbí wọ́n ṣì ń wá wọn kiri lọ orílẹ̀-èdè bòmíràn. Ilé-ẹjọ́ tó ga jùlọ ti dá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti olùdíje du ipò gómìnà Agboola Ajayi pè tako àṣeyọrí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa níbi ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 nù. Ajayi ni ó pe ẹ̀sùn sílé-ẹjọ́ lórí àṣeyọrí Ayédàtiwa bí ó ti fi ẹ̀sùn kan igbákejì gómìnà Ọlájídé Owólabí Adélámì wípé ó yí ìwé ó díbọ́n ohun tí kò jẹ́ forgery, impersonation and false identity, ṣùgbọ́n ilé-ẹjọ́ gíga àti ilé-ẹjọ́ tó ga jùlọ dá ẹ̀sùn wọ̀nyí nù bí wọ́n ti fìdí àṣeyọrí Ayédàtiwa múlẹ̀.
Ìjọba ìpínlẹ̀ Kebbi ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn 26 ni ó ti di olóògbé látàrí àìsàn cerebrospinal meningitis tí a mọ̀ sí yírùnyírùn ní ìjọba ìbílẹ̀ Alero, Gwandu àti Jega. Cerebrospinal meningitis jẹ́ àìsàn tí ó ní agbára tí wọ́n ń kó láti ara ibìkan sí ibòmíràn. A máa ní ipa lára ọpọlọ àti ògóóró ẹ̀yìn spinal cord. Lára àpẹẹrẹ àrùn yìí láti rí ibà, ẹ̀fọ́rí, ọrùn líle, èébì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọn kò bá tètè ṣe àmójútó rẹ̀, ó lè yọrí sí àléébù ara tàbí ikú. Kọmíṣánná fún ètò ìlera Musa Ismaila ni ó fìdí èyí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Birnin Kebbi. Ó ní ìjọba pẹ̀lú àjọṣepọ̀ World Health Organization, Medicine Sans Frontières àti UNICEF ti kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn. Ìjọba ìpínlẹ̀ ti ya 30 mílíọ̀nù náírà sọ́tọ̀ fún ríra oògùn àti àwọn ohun èlò tí ó ṣe kókó jùlọ fún àmúlò ní kíákíá. Wọ́n sì ti pín oògùn àti ohun èlò yíká gbogbo ìjọba ìbílẹ̀ tí wọ́n ti kófìrí àrùn. Bákan náà ni wọ́n ṣe àgbékalẹ̀ ibi ìpamọ́ isolation centers sí Gwandu, Jega àti Alero. Ismaila wá rọ ará ìlú kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà fún ìlera tó péye kí wọ́n sì tètè ṣe àfisùn bí wọ́n bá kófìrí àpẹẹrẹ àrùn yírùnyírùn. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ kí wọ́n yéé pàtètè àwọn ọ̀daràn níwájú àwọn akọ̀ròyìn jákèjádò orílẹ̀-èdè. Ẹgbẹ́tókun ṣàlàyé wípé ìpinnu yìí wáyé láti fi ṣe ìgbélárugẹ ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè àti kí ó lè wà ní ìbámu pẹ̀lú tàgbáyé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Níbẹ̀ ni wọ́n ti fòfin de pípàtẹ àwọn afurasí ọ̀daràn níwájú ará ìlú kí ìdájọ́ wọn tó wáyé. Wọ́n ní gbogbo ẹ̀ka àti ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè ni wọ́n ti fi ìkìlọ̀ yìí ránṣẹ́ sí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ iṣẹ́ ọlọ́pàá òde òní. Ààrẹ Interparliamentary Union (IPU) Tilia Axin ti fi dá aṣòfin gbùngbùn Kogi tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé Natasha Akpoti-Uduaghan lójú wípé gbogbo ìgbésẹ̀ tí ó bá yẹ ni àwọn á gbé lẹ́yìn tí àwọn bá ti gbọ́ àlàyé lẹ́nu àwọn tí ọ̀rọ̀ kàn lórí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ sẹ̀ríà tí wọ́n dá fún Akpoti-Uduaghan. Axin sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú àfihàn fídíò tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lẹ́yìn tí Akpoti-Uduaghan rọ IPU àti United Nations kí wọ́n bá a dá sí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìṣelòdì sófin. Akpoti-Uduaghan ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ṣe ní kí ó lọ rọ́kúnlé àti wípé èyí jẹ́ ìtàbùkù sí ìjọba tiwantiwa nítorí àwọn aṣòfin wọ̀nyí dìmọ̀ pọ̀ gbé ìgbésẹ̀ láti pa á lẹ́nu mọ́ pẹ̀lú àwọn ará ìlú tí wọ́n dìbò yàn án. Ààrẹ Bọ́lá Tinubu ti yanjú rògbòdìyàn lórí ipò adarí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó bí ó ti ṣe àtìlẹ́yìn fún Mudashiru Obasa. Ìpinnu ààrẹ ṣe lòdì sí ti àwọn ìgbìmọ̀ tí ó gbé kalẹ̀ láti dá sí fàákájà ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé èròǹgbà ìgbìmọ̀ yìí ni kí Mojísọ́lá Meranda kọ̀wé fi ipò sílẹ̀ fún Obasa láàyè àti padà pẹ̀lú èròǹgbà wípé Obasa náà á kọ̀wé fi ipò sílẹ̀ ní kété tí ó bá padà láti fi ààyè gba ẹlòmíràn láti Lagos West kí wọ́n lè pín ire láre gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó. Ọjọ́ 3 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn ọjọ́ 49 tí wọ́n yọ Obasa nípò ni Meranda kọ ìwé fi ipò sílẹ̀ kí wọ́n tó dá a padà sí ipò igbákejì agbẹnusọ. Lẹ́yìn èyí ni wọ́n dá Obasa padà sí ipò agbẹnusọ pẹ̀lú àdéhùn, ṣùgbọ́n Obasa kọ̀ láti kọ̀wé fi ipò sílẹ̀ bí ó ti sún ìpàdé síwájú láì fi ọjọ́ sí i. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣíṣọ lójú awuyewuye lórí ààrẹ àná bí ó ti kéde wípé òun ni ààrẹ tí ìṣèjọba rẹ̀ burú jùlọ nínú ìtàn ìṣèjọba tiwantiwa. Ọbásanjọ́ ní ó jọ bí ẹni wípé ipa rẹ̀ ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu náà ń tọ̀ lẹ́yìn bí a bá ń sọ nípa àìṣèjọba gidi àti ìwà ìbàjẹ́. Ọbásanjọ́ ṣe àfihàn yìí nínú ìwé rẹ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ ṣíṣọ lójú rẹ̀ láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọdún
88 tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọjọ́ àná àti ẹ̀yìn ọ̀la Nàìjíríà. Nínú ìwé yìí ni ó ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Tinubu lórí bí ó ṣe ná n15.6 trillion lórí iṣẹ́ ojúnà Èkó sí Calabar, tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ànádànù àti àjẹbánu, àti n21 billion tí wọ́n ná lórí ilé-ìgbé fún igbákejì ààrẹ Kashim Shettima lákòókò tí ìṣẹ́ ń bá orílẹ̀-èdè fínra. Ọbásanjọ́ ní ìwà ìbàjẹ́ gbilẹ̀ gidigidi nígbà ìṣèjọba Buhari pẹ̀lú àtìlẹ́yìn tó gbópọn láti ọ̀dọ̀ mínísítà ẹ̀ka ìdájọ́ àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Abubakar Malami. Àjọ Pan-Niger Delta Forum (PANDEF) ti fi ẹ̀sùn kan mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike wípé ó ń dènà gbogbo ìgbésẹ̀ àlàáfíà ní ìpínlẹ̀ Rivers. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá, ní alága àjọ ìgbìmọ̀ olùlàjà PANDEF àti gómìnà àná fún ìpínlẹ̀ Cross River Obong Victor Attah ti kérora lórí bí Wike ṣe kọ̀ àti darapọ̀ mọ́ ìgbìmọ̀ PANDEF fún ìjíròrò lórí rògbòdìyàn tó ń lọ ní ìpínlẹ̀ Rivers. Attah ní pẹ̀lú ìpinnu wọn àti dènà fàákàjà ńlá ní ìpínlẹ̀ Rivers ni àwọn fi ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ àwọn tó láàmìlàaka láàrin ẹkùn gúúsù, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn, àwọn kò rí ọjọ́ mú fún ìpàdé pẹ̀lú Wike tó ṣà ń yí wọn sọ́tùn yí wọn sósì. Attah ní ọjọ́ 11 oṣù kẹta ni ikọ̀ aṣojú PANDEF ní ìpàdé pẹ̀lú ààrẹ Tinubu láti bá wọn dá sí rògbòdìyàn, bí wọ́n ti sọ pàtàkì Wike láti bá wọn kópa nínú ìjíròrò, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé níṣe ni Wike ń fi ẹnu tẹ́ńbẹ́lú wọn, bí ó ti sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé PANDEF ni ẹgbẹ́ tí ó burú jù láti gbẹ́kẹ̀lé. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.